lórí awuyewuye tó ń lọ lórí ẹ̀rọ ayélujára nípa Agbala Gabriel àti àwọn òṣèré tíátà ilẹ̀ wa tó ti gbé wá fún ìrànlọ́wọ́. Arákùnrin náà ti jáde síta láti wá sọ tẹnu ẹ̀ o. Ẹ gbọ́ ohun tó sọ. Tí ògo ńlá bá ti ń bọ̀, ògo ńlá máa dìde. Tógo ńlá bá ti ń bọ̀, ògo ńlá máa dìde. Ẹ̀yin èèyàn wa àtẹ̀yin ọ̀tá wa, ẹ ṣé. Mo dẹ̀ fẹ́ specially dúpẹ́ lọ́wọ́ àwọn ará pàápàá American team, àwọn kan ní orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n ní kí wọ́n gbé mọ́tò fún mi. Ẹ ṣé o, mo dúpẹ́ o, ẹ ṣé o. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin partners wa ní UK, ń tẹ́ ẹ ṣe yà mí lẹ́nu o. Ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé o. Partners wa ní Canada, mo dúpẹ́ o. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ti Nàìjíríà káàkiri àgbáyé, mo dúpẹ́ o. Ẹ̀yin tẹ́ ní kán gbé mọ́tò fún mi, mo dúpẹ́ o. Ẹ̀yin tẹ́ ní kán gbé nǹkan kan ránṣẹ́ sí mi, mo dúpẹ́ o. Mo rí o, mo rí o, mo rí o. Ẹ ṣé o, ẹni wálé. Àdúà kan fún ẹgbẹgbẹ̀rún ènìyàn, ẹ ó ra àánú gbà. Lórúkọ Olúwa, ẹ ó ra àánú gbà. Kì í ṣe nípa ipá tàbí agbára, kì í ṣe nípa ọgbọ́n tàbí ìmọ̀. Ẹnìkan gbọ́ mi lọ́sàn-án yìí, ẹ ó rí àánú gbà. Àdúà kan yìí fún ẹgbẹgbẹ̀rún ènìyàn láyé, fún àwọn tán gbàgbọ́, ẹ ó rí àánú gbà. Mo gbàdúrà lórúkọ Jésù, tayọ ohunkóhun láyé, ẹ ó rí àánú gbà. Beyond anything in life, ẹ rí àánú gbà. Lábẹ́ bó tilẹ̀ wù kó rí, ẹ ó rí àánú gbà. Màmá yìí ní ìlú tẹ́ ẹ wà yẹn, ẹ rí àánú gbà. Bàbá yìí ní ìlú tẹ́ ẹ wà yẹn, ẹ rí àánú gbà. Àǹtí ní orílẹ̀-èdè tó wà yẹn, wàá rí àánú gbà. Mi ní sọ jù yẹn lọ. Bọ́dá yìí níbikíbi tó ń kó wà láyé, ó rí àánú gbà. Oníṣẹ́ ọwọ́ yìí wàá rí àánú gbà. Oníṣòwò yìí wàá rí àánú gbà. Oníṣẹ́ ìjọba wàá rí àánú gbà. Oníṣẹ́ aládàáni yìí wàá rí àánú gbà. Pásítọ̀ yìí wàá rí àánú gbà. Àáfà yìí wàá rí àánú gbà. Bọ̀dá yìí lọ rí àánú gbà. Awakọ̀ yìí lọ rí àánú gbà. Mo gbàdúà lórúkọ ẹni tó dá ayé àtọ̀run. Mo gbàdúà lórúkọ Jésù, lọ rí àánú gbà. Àánú kó ṣiṣẹ́ rẹ. Àánú kó gba sí ayé rẹ ṣe. Àánú kó take charge. Àánú kó take charge. Bẹ́ẹ̀ ni, ibi tó bá dé yẹn, àánú gbaṣẹ́ ṣe. Àánú Ọlọ́run kó sọ̀rọ̀ fún ẹ. Kẹ́rì. Ẹ̀yin èèyàn, kí lẹ rí sí ohun tí arákùnrin yìí sọ nínú fọ́nrán yìí?